ẹ ti rí ajíhìnrere ọmọ ẹlẹ́bọ tó gbé kàkí láàárọ̀ tó ní ká máa ṣe ẹbọ ni no na so kò síbi tí bí Islam ṣe lè develop community kan àbí kó bà community yẹn jẹ́ kó sọ àwọn ọmọ dọ̀tá bàbá wọn ká àwọn ọmọ ò ní lè kíyà wọn mọ́ wọn ò lè kúnlẹ̀ kíyà wọn àwọn Imran ẹ̀dá wọn ní ìdọ̀bálẹ̀ ẹbọ ni àwọn Sarafadeen lójúgbómọ̀ṣọ́ wọn máa bẹ̀rẹ̀ sí hate speech so táwọn sọ fún yín pé kò sáyè fún gbogbo èdè yẹn nílẹ̀ Yorùbá mọ́ kò sáyè fún yẹn ní ilẹ̀ Oòduà àfi kẹ́ ẹ padà lọ síbi tẹ́ ti ń bọ̀ kẹ́ ẹ lọ́ máa ṣe ìranù àtòṣí lọ́hùn ìlú ẹlẹ́bọ nílùú bí ẹ sì lè yàn lé wa lọ́wọ́ so ohun tá à ń sọ nìyẹn. àbọ̀dún àbọ̀yé bàbá. àbọ̀yé bọ̀ ìṣe àbámi òrìṣà máa pè yín máa pè yín tó bá ti kàn yín máa pè yín ẹ ṣe yà atec à ń gbọ́. ẹ ṣeun ẹ kú àlàyé àti atótónu látàárọ̀ Ọlọ́run yọ wá pẹ̀lú gbogbo wa. èmi ti gbọ́ ntẹ ẹ ti gbọ́ gbogbo àlàyé yìí. tó kẹ tó máa lọ ká tún clear ara nítorí àwọn mùsùlùmí hatred ni wọ́n kọ́ yín láti inú ilé kéwú tẹ́ bá ti wá rí ẹlẹ́bọ automatically ẹ gbọ́dọ̀ yìí ẹni sùúrù ẹ gbọ́dọ̀ hate ẹni sùúrù ẹ gbọ́dọ̀ hate ẹ kì í ṣe yín nìkan lẹ́ ń gbọ́ wa kẹ́ ẹ misunderstand ẹ gbogbo kúta bá ti sọ ó dà pé à ń pè yín kúrò nú ẹ̀sìn ká bá wa máa ṣe bọ ni rárá kì í ṣe kan tó wà ń bẹ̀ nìyẹn àlàyé wà lórí ọ̀rọ̀ àwọn MS baba clarity dẹ̀ wà ìbànújẹ́ ńlá pátápátá gbà àti àrífín pátápátá gbà ni kí ọmọ Yorùbá kan máa pe Allahu kó máa pè ní Ọlọ́run àbí kó máa pè ní Olódùmarè ọ̀rọ̀ burúkú gbáà ni kí ẹnìkan kó máa pe Allahu kó máa pè ní Olódùmarè wọ́n yàtọ̀ síra wọn gbèrègèdè so tá bá ní kẹ́ fi Allahu sílẹ̀ ṣìgìdì àwọn Lárúbáwá Olódùmarè ò ní pé ká máa sin òun Allahu báyìí sọ ó lẹ́sìn Olódùmarè tiwa ò lẹ́sìn ìbùn ìṣẹ̀ṣe wa kì í ṣe ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn inú ọ̀rọ̀ bí amúnisìn ni ẹ̀sìn ti jáde àwọn òyìnbó amúnisìn àti àwọn ènìyàn amúnisìn bí ẹrú àwọn náà mú ẹ̀sìn wá ìdí táwọn fi ń pè yín ní ẹrú nìyẹn torí nọ́mà ẹrú ẹ̀sìn ni àwọn yẹn máa ń jẹ́ so now ìgbà tó ti bàbá Ìbàdàn bá wa mí tẹjọ bóyá ìdí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé Allahu lọ́lọ́run tí ò dẹ̀ jọra wọn ìdí tá a fi sọ pé rárá o nílẹ̀ Yorùbá wa ń bí Olódùmarè ló dá àwa dídá tó dẹ̀ dá àwa kò sọ pé ẹ̀sìn eléyìí ni kẹ́ ẹ máa ṣe o tẹ́ ẹ bá ti ṣe ẹ ti dọ̀tá òun èèyàn ẹ̀ power tap ẹ̀ bá wa power tap láìpẹ́ yìí ẹ má jẹ́ kó wọn ní ó dúró ẹ jọ ẹ bá wa power tap kẹ̀dẹ̀ máa share kẹ́ máa share sí story yín kẹ́ máa share sí everywhere. ṣe ẹ ṣeun ó kàn lè sọ̀rọ̀ báyìí. so now Olódùmarè fún wa lẹ́sìn ṣùgbọ́n ní ìwé Allah ní ẹ̀sìn kan tó ń gbà ní ẹ̀sìn Islam ẹ̀dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé Allah yóò kì í ṣe Olódùmarè so Olódùmarè ò sọ fún wa pé ẹ̀sìn Islam ni òun gbà Olódùmarè tí wàá dá wa sílé ayé ká bí sí ká rẹ̀ sí ká túnlé ayé ṣe ká tún ìlú wa ṣe ká develop ìlú wa ká kú ẹni tó bá tún máa padà wá kó tún padà wá ní àwòrán míì nítorí Olódùmarè kọ́ wa nìyẹn Olódùmarè ò kọ́ wa pé ká máa sin òun láì ṣadìyẹ láì ṣe tòlótòló láì ṣe wóró báwo ẹ máa sin Olódùmarè so Olódùmarè ló ń sin àwa ẹ̀yìn ìwẹ̀ power tap Olódùmarè ló ń sin àwa ò sin Olódùmarè so ìgbà tán gbé ẹ̀sìn orí bú ìwá náà ni wọ́n sọ pé kí lọ́lọ́ kí ni purpose tó fi wá sáyé kí ni Allah dá ẹ sáyé fún Allah kọ́ ló dá àwa sáyé Allah kò lè dá nǹkan rẹ̀ kan láyé yìí ṣe àfi kó ba nǹkan jẹ́ gbogbo nǹkan tí Allah lè ṣe láyé ni kó ba nǹkan jẹ́ ni òun lẹ́fi gbogbo àwọn tó ń tẹ̀lé náà ibi ìbàjẹ́ òun náà máa ń tò sí ibi burúkú láti máa ń rí wọn ibi kan da ìlú rú kan da jàgídíjàgan lẹ̀ kan mú àlàáfíà ibì kan dàrú kan da omi àlàáfíà rú ibẹ̀ láti rí àwọn tó ń tẹ̀lé Allah torí ideology Allah ideology criminal ni so èèyàn wa tá bá sọ fún yín pé a yàtọ̀ síra wa gédégbé Olódùmarè ò sọ fún wa pé òun lẹ́sìn tẹ́ ẹ bá dẹ̀ padà sílé pé ẹ ti rí òótọ́ pé ọmọ irọ́ làwọn àfáà yín pa fún yín kò mí ní kẹ́ ẹ lọ múlé babaláwo kan àbí kẹ́ ẹ lọ lé oníṣègùn kan kẹ́ ẹ lọ forí sábẹ́ kẹ́ ẹ lọ máa sòrìṣà kò di dandan tá a bá ń ṣe nílé yín fine tá a bá ṣe nílé yín ẹ lọ wá iṣẹ́ kẹ́ ẹ ṣe iṣẹ́ gidi gbogbo time ten space ẹ fi ṣe lánàá ìgbìn àdúrà ìgbà márùn yẹn ẹ take work serious
ìgbà yẹn ni nǹkan yín tó máa lọ síwájú tó dẹ̀ máa dá sí. Ẹ má kàn jòkó sójú kan kẹ́ ẹ sọ pé alikihama kan wà níbì kan, alikihama kan irọ́ la alikihama, kò sí kan tó ń jẹ́ alikihama, irọ́ ni. Pé tẹ́ ẹ bá ti ṣẹ̀sìn Islam wọ́n máa fìyà kan jẹ yín nínú sàárè, irọ́ ni. Pé tẹ́ ẹ bá ti kírun ẹ lè wà alikihama, irọ́ ni. Pé Allah ló dá gbogbo ayé, irọ́ ni. Pé ẹ̀sìn Islam nìkan lẹ̀sìn tí Ọlọ́run tẹ́wọ́ gbà, irọ́ ni, irọ́ lásán ni. So àmì atec ibi tẹ́ bá ti wà confused ẹ jẹ́ kí n mọ̀ màá lè clear yín. Ẹ ṣe tó àwọn èèyàn pọ̀ tó fẹ́ gòkè. Ẹ ṣé mo dúpẹ́. ẹ ká sọ sá ẹ ká sọ sá ẹ jẹ́ má bínú sá máa bọ́lẹ̀ ní ìsinsìnyí kò ní pẹ́ mo wà lẹ́nu iṣẹ́ ni ikọ̀ máa bọ́lẹ̀ mo kàn fẹ́ sáré sọ ọ̀rọ̀ tí ẹ sọ because ì máa ń tẹ̀lé yín dáadáa lórí TikTok ìdè máa ń lísì sáwọn nǹkan tí ẹ máa ń sọ nípa ẹ̀sìn and I learn a lot from there sir. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ nípa this religious stuff ní Nàìjíríà ni pé because ibi tẹ́mi wà yìí Nàìjíríà ni mo ti rí pé wọ́n gbé àwọn mùsùlùmí gbé ẹ̀sìn sórí gan. Ẹ má bínú ẹ̀yin muslim tẹ́ bá wà lé o. Ẹ ní ìdàtí apologize for anybody. Apologize. Ìdílé muslim náà ti jáde o. Ṣé nǹkan tí mo sọ bọ́ ìgbà tí mo dé ìlú yìí mo rí pé because muslim country ni mo wà. Ṣé rí ọ̀gá tí èmi bá ṣiṣẹ́ tó jẹ́ ọ̀gá mi muslim ni máa ń kírun dáadáa but tí nǹkan bá ṣẹlẹ̀ ibi báyìí mo ti rí pé arabu ó gbé kòkò fún mi mo mọ̀ kó tó ṣẹlẹ̀ lọ́jọ́ wọn àtẹ̀yàn jà wọ́n jọ jà ẹni yẹn wá lọ ó gbé ìkòkò fún mi pẹ̀lú ewé pẹ̀lú omi ó ní kí n máa lọ wọ́n omi síta ọjọ́ yẹn mo fọ́ mo kọ́ sá sẹ́yìn mo ní mo lè gbé ṣé nǹkan tí mo sọ yẹn ń sà because mo ti wo àwọn pípù yìí ọlọ́jọ́ kan náà tẹ host live mo try kí n wá sókè bọ́ ọjọ́ yẹn mo busy ọjọ́ yẹn wọ́n ń ṣe ọdún kan níbí báyìí ọdún yẹn kẹ̀ ní bí pé wọ́n bọ òòṣà kan òòṣà náà bọ ọdún ó lọ fàtúnyẹ pé wọ́n block every year. ọdún kan wọ́n bọ òòṣà kan ẹ ládàá rẹ ti bẹ́yẹn. wọ́n ṣe ọdún kan okay sir wọ́n ṣe ọdún kan wọ́n bọ òrìṣà kan like I was surprised mo wà surprised nípa Nàìjíríà kìíní ẹ máa gbé kíní sórí wọ́n tún pín oúnjẹ wọn kan géètì lé wa ọ̀gá mi ní kí lọ gba oúnjẹ ó ní kí lọ gba pa máa jẹun pé kò sí kan tó kan òun nípa máa jẹun bó mo wọ́n mọ̀ pé ṣe wá jẹ́ pé Nàìjíríà láti wá mú ẹ̀sìn yẹn ó ti le jù in fact kíní yóò affect mọ́mísí mi o ó affect mọ́mísí mi because mọ́mísí mi ń ṣe àwọn bíi Ọ̀ṣun yẹn like àwọn family wọn kọ ẹ bẹ́ẹ̀ sí pé mọ́mísí mi ní orúkọ oríṣiríṣi tí kò ń ṣe kíní ẹdẹ affect mọ́mísí mi gan tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí mọ́mísí mi tí mọ́mísí mi bá sí meeting wọ́n ní ọjọ́ máa súnmọ́ tí ọjọ́ máa jókòó tí ológun bó ṣe wà yẹn and to me it's very bad Ọlọ́run nìkan ló mọ èèyàn tó ń sí òun ṣé tí ẹ rí ìlú tí mo wà yìí ó jẹ́ kí ojú mi kó lajú gan sí everything. Àwọn tí ó kó nílọrin tí ó kó lógbómọ̀ṣọ́ tó kó ní Ìbàdàn àwọn lárágì wèrè lórí kínní wọn jáde ni. ó jẹ́ kí n lajú gan sí many things so kó jẹ́ kí bóyá táwọn èèyàn bá tún exploit tó ń travel they will know ìlú tí mo wà is a Muslim country is a Muslim country but wọ́n ṣe Nàìjíríà à ń bẹ́ ni à ń bẹ́ ni di okùn àwọn eléyìí wọ́n jẹ́ kó mọ̀ nígbà àwọn ní tó bá ṣe jù rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. So nǹkan tí mo fẹ́ sọ nìyẹn sir ẹ ṣe gan ni sir thank you sir go back to work I really appreciate it sir. Bẹ́ẹ̀ni ẹ̀yin náà ẹ máa ṣe fídíò káwọn èèyàn máa rí ọ̀nà ìtanijí àti ìlanilójú náà nìyẹn ẹ ṣe atec à ń gbọ́ yín wọ́n sáré lu táìmù yín díẹ̀ ní ẹ̀yin lẹ́ni floor báyìí. Bàbá wa abẹ́lé ní ẹ má bínú. Sá. Ní tí wọ́n fẹ́ kọ́kọ́ sọ ni pé àwa Yorùbá. Ṣé nẹ́tíwọ́ọ̀kì mi ni ò dàbí ti yín? Mo ń gbọ́ iná ẹ̀yin lẹ gbọ́ mi. Hello. Ẹ̀yin ará ilé ṣe ń gbọ́ mi clearly ìrànlá lé ẹjọ́ jẹ́ kí n mọ̀ ṣe ń gbọ́ mi clearly ìrànlá lé. Hello. Ẹ̀yin ará ilé ẹ̀wọ̀n mute ṣe ń gbọ́ mi clearly. Àbí nẹ́tíwọ́ọ̀kì mi ni ò dáa. Okay. Yeah, same project ẹ bá wa sọ̀rọ̀ bàbá mi. Ẹ káàsán. Àbọ̀ iṣẹ́ ń gbọ́ mi. Tètè túnṣe má jẹ́ kó bàjẹ́ má rò tọmọ nìkejì ẹ níbi ṣùgbọ́n àwọn kan máa wà tán jẹ́ obstacle fún ẹ tó ò ní fẹ́ jẹ́ kó ilé ayé gbé rúbọ tó bá mọ̀ ọ́ rú tó bá dẹ̀ mọ̀ ọ́ rú continue pẹ̀lú life ẹ o ò ní problem kò sí anybody tó fẹ́ wá
tó fẹ́ wá yọ ẹ lẹ́nu nílé ayé ẹ Olódùmarè máa gbọ́ ẹ bó kàn tẹ̀ lọ orí òkè Olódùmarè máa gbọ́ ẹ bó bákan ilẹ̀ tó wà yìí nílẹ̀ mímọ́ tó Olódùmarè dá ẹ sí tó bá bẹ́ẹ̀ kì í ṣe ilẹ̀ mímọ́ ni tí òun ṣe bí ní kádàrá ẹ wà á ti dá ẹ sí Germany àbí kó dá ẹ sí Canada tó o bá ní owó tí ìrìn àjò wù ẹ lọ tó fẹ́ lọ wo ilé ayé wò travel lọ ṣiṣẹ́ tọ́hún bá wù ẹ gbé lọ́hún bí ilé bá wù ẹ padà sílé àbọ̀rọ̀ mi yóò yé ẹ má kó ọkàn ara yín sókè pẹ̀lú àwọn ẹrù tí ẹ̀sìn tó ti dá sílẹ̀ sí yín àwọn òǹkù ẹ tó wà ní fílẹ̀jì yẹn wọn kì í ṣe ọ̀tá ẹ o wọn kì í ṣe ẹ́nímì ẹ o àwọn kọ́ ló gbó tí ẹ̀yẹ ò fi lọ́wájú o gẹ́gẹ́ bá àwọn pásítọ̀ ṣe ń ṣe ohun tí Jésù ló ń wá sílé ayé nìyẹn láti kọ ẹ̀yin bàbá sí ìyá kọ́. A lot of things tó ń ṣe ń bẹ̀ náà irọ́ náà ni gbogbo ẹ̀ náà ń contradict ara mo mọ̀ ẹ́ dájúdájú pé irọ́ ni. ẹ̀yin èèyàn ẹ̀ power tap ẹ jọ ẹ power tap ẹ ká tó 100k ẹ jọ ẹ power tap kí wọ́n ṣe ẹ live. Onífíìmù ni mí mo dẹ̀ máa ń kọ ìtàn onífíìmù ni mí so ó ní nǹkan kan tó máa ń rú mi lójú gbà mí béèyàn ṣe wà yín sí tó bá sọ pé èèyàn olórí fífọ́ wọ́n á diagnose ẹ̀ fún orí fífọ́ tó bá lọ sí hospital 5 orí fífọ́ ẹ̀ náà lọ́ máa rí sí àmọ́ kí ló dé tó ṣe bá ní jẹ́ pé tí wọ́n bá dífá lọ́dọ̀ kàṣàníyàn kí wọ́n dífá lórí one particular thing lọ́dọ̀ babaláwo mẹ́ta there is a likelihood pé odò ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa rí. network yín crack o. ṣé à ń gbọ́ mi. network yín crack sẹ́mi ò gbọ́ yín clearly. bí a network mi dẹ̀ ni ò dáa. èmi mo ti ń gbọ́ yín bẹ́ẹ̀. ok ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí onífíìmù mo máa ń kọ ìtàn mo fẹ́ mọ ìdí fún ní ti ìṣẹ̀lẹ̀ téèyàn bá wà tó bá diagnose ẹ̀ ní hospital pé ó ní ẹ̀fọ́rí tó bá lọ sí hospital 5 ẹ̀fọ́rí yẹn náà lọ́mọ máa rí pé ẹ̀fọ́rí ni lọ́ọ́ lo Panadol àmọ́ mo notice pé téèyàn bá dífá lọ́dọ̀ babaláwo bíi 3 lórí subject matter kan there is a likelihood pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa yọ kí lóyún tí kò ṣe jẹ́ pé. mo gbọ́ yín láti bẹ̀rẹ̀ mo gbọ́ yín ní parí o. ṣé ń gbọ́ mi báyìí náà. yeah same project ṣe wà ń bẹ̀. Alhaji Christ Alhaji Christian. Bàbá mi Benelli. I think this is my network mi ló ní problem yìí o. Network ọ̀dọ́ yẹn ló máa fẹ́ jẹ́ ògbọ́n à ń gbọ́ àwọn tó kú adé ń gbọ́ yín dáadáa. mo ti ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn mo ti switch sí normal network ó yọ pé wifi mi ló ń ṣe rádàrádà. Ẹ kúṣẹ́ tílédìmọ̀ rè gbé ọyìn. kí bàbá yẹn padà sókè yà mo ń gbọ́ yín. ẹ ṣeun bàbá mi. àjẹ ilẹ̀ ẹ̀jẹ̀ láyé. àṣẹ. àjẹ ilẹ̀ ẹ̀jẹ̀ lágbára nídùnmọ̀ rẹ̀. àṣẹ. ṣe rí lọ́lá yín àti ọlá àwọn tó nílẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra adìyẹ. àṣírí àlá ti tú. àṣírí wọn ti tú. This is a time for the youth. wọ́n ti brainwash àwọn baba ńlá wa ń gbà kan but we are thank God pé àwa náà ti ń gbọ́n so a dẹ̀ ti ń rí nǹkan tó gbọ́n ṣe ń lọ ṣìgìdì ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣìgìdì ni àti gbárísà àti ṣe a lot of things inú ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ́ báṣẹ́ dé àti ibi tẹ́ ń báṣẹ́ lọ lágbára Ọlọ́run Elédùmarè Ọlọ́run á máa fún yín ṣe. bẹ́ẹ̀ ni. àmọ́ àṣírí Jésù náà tú ó tú pérégedé gbogbo ẹ̀ ló tú. gbogbo ẹ ti hàn fáráyé rí. àti pé irọ́ ni gbogbo ẹ̀sìn ọ̀tọ̀ mi wà. ìtàn lásán ni ìtàn ni ìṣòro táyà ní ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá nígbà ni pé wọ́n fi àwọn ìtàn kan dùn àwọn ọmọ tó jẹ́ bí àwọn bàbá wa wọ́n fi ìtàn dùn wọ́n rí ìtàn yẹn. gbàdúgbò lọ́wọ́ pé by now ayélujára ti wà àti gbá research ó ti wà láti mọ most of those things àti gbá research yẹn ti wà. kí ni ẹ̀sìn yẹn bá dé Áfíríkà náà ní tó ṣe ẹ̀sìn Christianity nǹkan tó bá dé Áfíríkà náà pé láti wá ṣòwò ní owó náà wá ṣe láti kóyàn lẹ́rú bí. bẹ́ẹ̀ ni owó náà wá ṣe ń bí ókè ẹ power tap ẹyin ẹja gbé live lórí 100k ẹjọ ẹ power tap kẹ ṣe ẹjọ ẹ ṣe live yìí. kí ló gbé Christianity wọ Áfíríkà bí ṣe bí nígbà tí àwọn ará Anglican ìgbà yẹn bèèrè lọ́wọ́ pé ibo ló ti rówó tó ní ẹrú ló ń rà ṣùgbọ́n náà gbé ship tán kọ Jesus of Bloomberg sí tán tó wá sí Sierra Leone tán bẹ̀rẹ̀ sí kàn fáwọn èèyàn pé ẹnìkan wà tó yẹ pé
ó lè ṣe báyìí ó lè ṣe báyìí ó lọ pàṣẹ àyè kan sílẹ̀ ọ̀run táwọn ọ̀rẹ́dì àti lọ tán build ìlú tí wọ́n tán ṣe gbogbo ẹ̀ train station everything they are doing every possible thing láti live ọ̀run wọn láyé bí. Imagine ọ̀run wo the richest ayé yìí náà lọ́run the richest printing press in the world àwọn náà ń tẹ Bible the richest printing press wọ́n dẹ̀ ní pé àwọn gbé ọ̀rọ̀ wá pé àwọn ó wà nínú ìwé wọn pé olówó ó rọrùn fún ràkúnmí láti wọ̀wọ̀ abẹ́rẹ́ dàn fún olówó láti dé ibo ni olówó yẹn lọ ẹ̀yin dẹ̀ lówó àwọn dẹ̀ the richest printing press báàsì yẹn ni wọ́n fi keep Africa in poor state they kept Africa in poor state with that verse mute now voice of kini mute now. So nǹkan tó fi so wá mọ́lẹ̀ nìyẹn di ìsìn. mo gbọ́ wáàsí kan lọ́jọ́ kan lẹ́nu àwọn àfáà kan bá mi Alhaji Christian ó sọ fún àwọn èèyàn pé kódà tó o bá ní bàtà tó o lè wọ̀ tó o ní aṣọ tó o lè fi jẹun provided tó bá ti ní Islam wàláhì ó ti ṣoríire. ẹ ti kó wa lẹ́rú. So you are supposed to remain poor in your sense, poor in the mind, poor in thinking, poor in moving forward, just to have religion. For whoever religion is given, sense is amulo. Ibi tí ẹ̀sìn yẹn dẹ̀ ti wá lélẹ̀ wọ́n build ibẹ̀ lójoojúmọ́ for economic use. Bẹ́ẹ̀ni wọ́n kọ́ ibì kan ní Saudi Arabia lọ́wọ́ ó máa ready ní 2050. Yes, I heard about it. Yeah, I heard about it. So àwọn tí wá dẹ̀ ní sáré àlùjánà. Àlọ́ ń dowó síbẹ̀ yẹn 12 million 30 million àlọ́ ń dowó síbẹ̀ lọ́wọ́ òkúta. Bó ṣe rí ni ẹ bá mi ẹ jẹ́ ká fún bàbá wa na God ní táyọ̀ káwọn náà sọ̀rọ̀ díẹ̀. Ẹ ṣe mú wọ. Ṣé ẹ bá mi na God. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ bá mi. Ẹ káàárọ̀ gbogbo ilé òṣà àlàáfíà ni. Àlàáfíà la wà. Kẹ́ rí ọ̀rọ̀ ẹ̀sìn ní Nàìjíríà yìí. Àwọn tí wọ́n ṣètò ọ̀rọ̀ yẹn pásọ́nà mo rí pé púpọ̀ nínú wọn yìí travel ọ̀ àwọn tó ń jẹ́ omi adágún tó ń jáde rí. Because even ní Nàìjíríà tàwa yìí gan from one state to another tí wọ́n bá ti tọ̀ àwọn state yẹn ó yẹ kó pọlọ olúwẹ̀ lè pé èèyàn tó bá tún ní Android phone lọ́wọ́ tó wà online tó lè gọ́gùn nǹkan fúnra rẹ̀ ó yẹ kẹ́ni yẹn mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi gbé wa ní gógó ni. Irú èmi ń sìn. Gógó over 2.5. Irú èmi ń sìn àwọn parents mi Christian ni wọ́n. But ìgbà tẹ́mi ti dàgbà èmi ò lẹ́sìn. I've been to churches, I've been to mosques, mo ti lọ church oríṣiríṣi. And gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà tó bá ní ó yá afẹ́ wọ ibìkan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo wọlé. So ṣàṣà ni nǹkan tí yàn kàn máa sọ as in àwọn nǹkan yẹn funny something ni because èmi ti travel lọ country bíi at least bíi mẹ́ta rí tara country dẹ̀ wà ń bẹ̀ tèmi náà dẹ̀ ti experience wọ́n ti deport yàn níṣojú mi rí torí pé ó wo èèyàn when I was in Dubai guy yẹn ó kàn jókòó ní àjọ wà nù kí ni wọ́n máa ń pe àwọn mọ́tò wọn láàyè o bóyá ṣé ní àbí nǹkan kan náà ń pa àwọn mọ́tò yẹn bíi bọ́ọ̀sì wọn ńláńlá báyìí as in guy yẹn ó kàn bu bọ̀bọ̀ yẹn so ni ó ní ó ti ranjú mọ́ òun jù àwọn tó máa ń borí yẹn ni o guy yẹn ni ó ń wo òun jù àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ mú bọ̀bọ̀ yẹn wọ́n dẹ̀ deport ẹ̀ straight torí pé ó ranjú mọ́ ọmọ ẹ̀lẹ́ yẹn jù ni o kò fọwọ́ kan. Ó ṣe mí rí Dubai ẹ máa sọ tìyín máa sọ tèmi. Kò fọwọ́ kan the worst test ni pé bọ̀bọ̀ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìjọ́ tèmi ń lọ Dubai tó yẹ ká dé pàdé ń bẹ̀ ìjọ́ yẹn náà deport ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń débẹ̀ náà deport ẹ̀ kò fọwọ́ kan gẹ́ yẹn o kò àzìn pé kíyàn kàn bùyàn sọ pé àwọn tí ń ranjú mọ́ mi jù wọ́n dẹ̀ deport ẹ̀ so many things like that ẹ̀sìn ò kí ń ṣe do or die something wọn láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọn bẹ́ẹ̀ èmi ti lọ church rí mo ti lọ mosque mo ń ṣèṣẹ̀ṣe mo náwọn ọ̀rẹ́ tí wọ́n ṣe kankan bẹ́ẹ̀ tán dẹ̀ ṣe kí ni tán live fine tán wá òkè mo níyàn tí ò lọ ṣọ́ọ̀ṣì rí and ó tiẹ̀ wá òkè jù mí lọ gan so it's not as in ìyàn ní láti ṣí ọpọlọ ààrẹ láti ṣí ọpọlọ ààrẹ lẹ̀ kíyàn má gbé gbogbo ní fún ọ̀rọ̀ tí mò ń sọ yìí 3 months ago tí wọ́n èmi wá kí mi my own personal mom
àwa jọ ń sọ̀rọ̀ lórí nǹkan kan wọ́n ní àwọn máa ń dá owó kan ní ṣọ́ọ̀ṣì àwọn ń fowó kan sí ṣọ́ọ̀ṣì pé àwọn máa fún pásítọ̀ owó yẹn náà fi máa owó ọlọ́run ní kinní kan mo ní òkè màmá mi bẹ́ẹ̀ ń ṣe wà báyìí tẹ́jẹ́ mọ́mì mi kémi wá lọ fúnyàn ará àta lówó pé kó wá fún yín kí n má lè fún yín ṣé mi ò lè fún màmá mi lówó fúnra mi kí wá lọ máa rán èèyàn kan láti Kánò pé kó wá bá mi máa ẹ̀yin ò lè ọlọ́run ṣe bí bàbá yín lọ ọlọ́run tẹ́ ń sọ yẹn ṣé yín ò lè fún bàbá yín lówó fúnra yín ẹ wá ń rán pásítọ̀ báwo lẹ ṣe mọ̀ pé pásítọ̀ máa jíṣẹ́ kémi ń sì kí fẹ́ fún ẹ̀yin tẹ́jẹ́ mọ́mì mi kí fẹ́ fún yín lówó kí wá lọ kówó fún yàn kan ní Kánò pé kó bá mi wá kówó fún màmá mi ṣe máa láìkẹ ṣówó yẹn gan lè dọdọ yín so ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tó fi gbé wa ń gogo ni kò tó nǹkan tá à ń mú kò tiẹ̀ kò le rárá bí mi ṣe wáyé ìsìn mú náwọn ọ̀rẹ́ tó ń jẹ́ muslim tó rí wọn pé gan ọ̀tọ̀ ni pé kíyàn jẹ́ muslim kó má mọ̀ nǹkan tó ń ṣe ọ̀tọ̀ ni pé kíyàn jẹ́ christian àbí kójó oníṣẹ̀ṣe kó má mọ̀ nǹkan tó ń ṣe mú náwọn ọ̀rẹ́ tó ń jẹ́ muslim tí orí wọn pé gan ni tẹ́ pé gbogbo 72 kg gbogbo kiri fúnra wọn gan máa ń sọ pé ọ̀gbẹ́ni àfáà ilé ìtẹ̀sọ yìí ẹ fìyẹn lẹ̀ orí wọn pé sóyún gbọ́dọ̀ gbẹ̀sìn lódì tíyàn bá gbẹ ẹ̀sìn lódì á ní problem even láwùjọ so nǹkan tẹ́mi kàn fẹ́ sọ nìyẹn má jẹ́ ká mọ́rọ́ ẹ̀sìn bíi do or die something gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èmi kàn mo rí pé Yorùbá ò ní ẹ̀sìn àṣà àti ṣe òun ni Yorùbá ní pẹ̀lú àwọn ìwọ̀nba ìwé díẹ̀ tí n ti kà mo rí pé àṣà àti ṣe ni Yorùbá ní because ìgbà yẹn lọ́rùn tó kù bá kú kó tó gbé ẹ̀sìn wá kó tó gbé muslim àbí christian ẹ̀ ló ṣe ń gbọ́ mi ìgbà yẹn lọ́hùn gẹ́gẹ́ bí ìtàn ta kà tí òkú bá kú kó tó gbé ẹ̀sìn wá ó ní báwọn tán wà láyé ìgbà yẹn ṣe ń sin òkú láìsí àáfà láìsí pásítọ̀ ń bẹ. àbọ̀rúbọ iye gbogbo lé o. àbọ̀ ìbọn ìyá wa. hello. bẹ́ẹ̀ hello. yà ń gbọ́ yín. hello. láìsí àáfà láìsí pásítọ̀ láìsí àáfà láìsí pásítọ̀ àti ń sìnkú nǹkan tó máa ń ẹ̀sìn yẹn dé ìsìn àwọn èèyàn ṣe wọ́n ń tèkè compulsory pé tó kù bá kú pé àáfà ló máa àáfà òkú tó bá kú táwọn àáfà ò bá ka kinní kan fún kò ní rọrùn wọ̀ ok àwọn tó ń lọ Mẹ́kà tí pléènì ń jábọ́ tó ń rún gúrúgúrú yẹn tí àáfà kan kò rí nǹkan kan kà fún wọn yẹn ṣé inú náà ló ń lọ. inú náà ló ń dán kù sí. so ẹ má jẹ́ ká gbéra wa ń gogo pé àáfà kan ló máa sọmọ lórúkọ pásítọ̀ kan ló máa sọmọ lórúkọ gbogbo àwọn kan náà ti fi brainwash àwọn bàbá yẹn ń gbà yẹn bọ́lá pé kò sí social media ọdún bàbá yẹn náà máa ráwọn èyí tó ń takò àwọn nǹkan yẹn ń gbà yẹn bọ̀ kò sírú voice báyìí irú social media báyìí ló tún help our youth. ẹ jẹ́ kí n back up yín lórí ọ̀rọ̀ Dubai yẹn ní 2022 January mo kúrò ní UK mo wá sí Dubai mo fẹ́ wá lò just 1 week but àwọn family mi náà ń bọ̀ láti Nàìjíríà àwọn náà fẹ́ lò 3 weeks so mo wá gbà pé kí n lò 1 week pẹ̀lú wọn kí n lè padà torí mo ń ṣe program kan UK ngbà yẹn so pé kí n lè padà mo wá Marina I think it's Marina mo wá fẹ́ mo ti máa ń wá sí Dubai for long period of time mo ti máa ń wá years back tí máa ti wá January February náà mo máa ń wá máa travel padà máa wá so but mi ò lọ sí safari wọn yẹn ṣé safari ni tó ti máa ń gun ẹṣin tó ti máa ń gun mi tó máa wà bẹ́ẹ̀ mi ò lọ bẹ̀ yẹn rí so mo wá ní ọjọ́ tí mo fẹ́ kó mo máa kó ní Dubai lọ́la àbọ̀túnla mo wá pe àwọn ọ̀rẹ́ mi kan Godwin and others pé ẹ jẹ́ ká lọ síbẹ̀ yẹn jàre so taxi máa ń gbé kiri normal so mi lo rental car so mo wá pe taxi wá ní àwọn ò kí ń lọ síbẹ̀ yẹn pé ó níbi tán ti máa lọ ń wọ mọ́tò ibẹ̀ yẹn pé so mo ń dà lọ́wọ́ public transport kan ní ibi tó máa gbé wa dé ibẹ̀ yẹn mo wá wọ public transport yẹn bẹ́ẹ̀ni lílì nígbà tí mo máa wọ public transport yẹn tán yàrá bá mi máa pè é tá a máa wọ public transport yẹn tán a wá wọ public transport pẹ̀lú àwọn àràbò àwọn ìyá àràbò méjì kan pẹ̀lú ọmọ wọn ìyá àràbò ẹyọ kan pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì so èmi àtàwọn ọ̀rẹ́ mi la dominate mọ́tò yẹn àwọn ló kàn join ni wa torí wọ́n máa ń lòdù bẹ̀ẹ́ kí mọ́tò yẹn máa kú ni so làbá bẹ̀rẹ̀ sí ní vibe mo ṣe drop orin kan gbà yẹn so àwọn vibe sórí yẹn bá ṣe ń vibe sórí yẹn recently ni àwọn kan tó ṣẹlẹ̀ nínú mọ́tò yẹn ṣe yé mi pé ẹ̀sìn àwọn ẹni yóò kí ń gbọ́ orin ẹ̀sìn wọn ò kí ń gbọ́ orin bá àwọn group of Islam tó kí ń gbọ́ orin yẹn ni mo ṣàmùkẹ́ bá ṣe ń play orin yẹn tá à ń ṣe fídíò orin yẹn inú bí ìyá yẹn kí ló ń ṣe ìyá yìí ó lejú kò fi comfortable ó ń sọ àràbò sí driver yẹn
ó dẹ̀ mọ̀ pàwọ́ àrùn yàrá ya anybody a kàn bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò wa à ń ṣe fídíò wa lọ ni so a travel adé ibi tá à ń lọ ṣàdédé ni mo kàn dé àwọn ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá kọ́ àwọn àràbò méjì la bá approach mi pé ó possible kọ́ ọlọ́pàá wá gbé mi o níbi tá a wà yìí o fún kínní wọ́n bá ní ìyá tájọ wọ mọ́tò wa pé ó complain nípa mi pé àwa ń play orin lóhun lórí tó dẹ̀ against kìíní òun religion òun ethics òun wọn tẹ̀ lórí religion ethics òun pé then pé à ń ṣe fídíò nínú mọ́tò ó dẹ̀ possible kí òun show nínú fídíò yẹn pé then à ń ranjúmọ́ ọmọ òun ó ṣàròjà ranjúmọ́ ọmọ ẹbí ti báwo who get your time tourist ni mo bá wá síbi àbí mo kàn wá tọ́ ni tí mo dẹ̀ ń lọ bí tí mo ń lọ who get your time àbí family man ọmọ ẹ wá go dey look at your ọmọ ń dà àwọn ọmọ ń tiẹ̀ dà mo ṣáà bàbá yẹn ṣáà ní àwọn ní láti survey fóònù wa kán mọ̀ pé fídíò ìyá yẹn ò sí nínú fóònù wa tó bá dẹ̀ wà ká delete ẹ̀ torí at any time ó lè má stop lọ́dọ̀ tàwọn tó fẹjọ́ sùn yẹn kó ìtúnpọ̀ sí láti pe ọlọ́pàá bí tọ́lọ́pàá bá dé tá a bá lọ rí irú fọ́tò ẹ̀ lórí fóònù wa snapping of somebody picture in Dubai without their consent or making their video without their consent wọ́n wá rojọ́ yẹn lọ. wọ́n rò pé kí ni why this thing hard like this kí ló tó le tó báyìí àwọn ọ̀rẹ́ mi yẹn ṣáà ṣe tá a fi ṣe tá kúrò ń bẹ̀ yẹn àwọn ọ̀rẹ́ mi yẹn bẹ̀rẹ̀ pé ìṣọ́lọ́pàá ò ní wá so this is how the Arabo people hate us so bad this is how the religion have turned their head upside down eléyìí tí mo sọ yìí sì jìnnà eléyìí tá a rí ní Morocco 2026 yìí àbí 25 ó tó kọ́ wa lọ́gbọ́n ìtú tí àwọn Morocco pa ní gbogbo ìgbà tí a fi ṣe Nations Cup yìí tó lọ yìí ìtú tí àwọn Morocco tí wọ́n pa sí fellow Africa person àwọn Morocco ń ju ọ̀gẹ̀dẹ̀ wọ́n ń jù sí Nwambali lójúlé pé àwa dúdú mọ́ǹkì ni wa Morocco Africa ni o ibi tí àràbó tó ti bà ayé Africa jẹ́ tó nìyẹn torí wọ́n ti bà ayé Africa jẹ́ débi tó yẹ pé láàrin ara wa as African àwọn tó ti wà Arabized yẹn wọ́n sì rí àwa tó kù as mùṣìríkí àbí kí lẹ máa ń pè ẹ̀yin mùsùlùmí pé ẹlẹ́bọ ni àwọn tó kù àlàyé yìí mú handkerchief ó mú sẹ́gbẹ̀ẹ́ go post wọ́n sì believe pé babaláwo kan ló ṣe handkerchief fún ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn pé babaláwo kan ló ṣe handkerchief fún tó wá ń fi sẹ́yìn ilé ni ò jẹ́ kí góò wọlé àwọn fọ́ǹsì wá ń mú handkerchief kípa lọ àwọn player lórí bọ̀bọ́ olórí burúkú yìí kí lórúkọ ẹ̀ Hakimi ó dẹni tó wá ń mú handkerchief àwọn goalkeeper tó wọ́n believe pé ẹbọ ni pé wọ́n ṣe oògùn kan sí ni májíìkì kan ni ò jẹ́ kí góò wọlé ni ò jẹ́ káwọn ó lè score tírù kan bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀ kí ni tiwọn káwọn náà pe aláwọ̀ káláwọ̀ wá score goal fún wọn àwọn kan yóò dójú tì wá adẹ̀rí bí àwọn pípọ̀ ìmọ̀ ṣe ètì àwa tá a dúdú ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi lónìí tẹ́ sì ń jìjà fún Islam bí a mùsùtọ̀kọ́ ní bí a ẹ máa mọ̀ nígbà tó gun bá dé àwọn àràbó yìí àtàwọn Fúlàní wọn ò ní fi yín lẹ̀ o ìwọ tó bá ti jẹ́ ojúlówó ọmọ Yorùbá faktuluhum ní o torí wọ́n gbà pé o ò lè dàbí àwọn wọ́n gbà pé ìran àràbó ẹ̀jẹ̀ àràbó wà nínú ẹ̀jẹ̀ tàwọn ẹ lè jẹ́ mùsùlùmí òdodo lójú àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀ tí mo sọ yín ẹ lè jẹ́ mùsùlùmí òdodo láti ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí sọ yẹn yan wá ẹ jẹ́ ká kíyèsí ara ká ti bí ìsáná ká kíyèsí oògùn ṣé ń gbọ́ èèyàn wa ká ti bí ìsáná ká kíyèsí oògùn fún àǹfààní ìtẹ̀lẹ̀ṣẹ̀ ń jọ́ ẹni wa orin wa tuntun ìmọ̀ líle tí a pè ní extremist ideology ó ti wà ní orí ìlà bí a ṣe lè ìdánilẹ́kọ̀ọ́ dẹ̀ ń lọ lórí ẹ̀ kẹ́ ẹ lọ bá wa stream orin yẹn ẹ lọ sí orí digital platform yín kẹ́ ẹ lọ stream ìmọ̀ líle láti ọwọ́ ọmọ yín Benny Lee kẹ́ ẹ gbádùn orin yẹn kẹ́ ẹ lo sound ẹ̀ kẹ́ ẹ post ẹ̀ kẹ́ ẹ tag wa kẹ́ ẹ dẹ̀ share àwọn link orin yẹn sí àwọn yàrá tẹ́ ẹ bá wà lórí WhatsApp secondary school group yín church group yín old mọ́sálásí group yín àwọn àjọ àwọn awo àwọn àjọ classmate yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn náà kan gbọ́ orin yẹn ká bá wa stream orin yẹn ó wà ní Audiomack ó wà ní Spotify ó wà ní Apple Music iTunes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí stream wa ó kant dáadáa àrùn yín pé kẹ́ ẹ stream lórí Spotify Apple Music and Tidal and others like that
so àwọn audio mark wọ̀nyẹn ọwọ́ ẹ̀yìn náà wà so àwọn big streaming platform yẹn ni kẹ́ ẹ̀ ti stream kẹ́ ẹ̀ dẹ̀ máa share fún àwọn èèyàn fan link yẹn wà ní orí page wa ẹ lọ kẹ́ ẹ click lé ẹ máa rí gbogbo àwọn ìwà ń bẹ̀ àǹtí mi Múlíká ẹ káàbọ̀ sórí ètò ọba lọmọ ẹ káàbọ̀ mọ́mí wa ìwà yẹnyẹn mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò Àpékẹ́ ewé dọ́là mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ káàárọ̀ mọ́. Bẹ́ẹ̀ni lé bàbá. ẹ Bàbá Mákindé káàárọ̀ mo kí yín o. Bàbá ẹ Anadela. káàárọ̀ ẹ kú ojúmọ́ o, èmi ló kàn Yeah, ẹ kú ojúmọ́ o, èmi ló kàn yeah, boys ẹ máa sọ̀rọ̀ next ẹ má bínú ẹ̀yin ló kàn ṣùgbọ́n wọ́n ti. Kí ló wà? Mo ń gbọ́ yín clearly. Ṣé èmi àbí? Mo ń gbọ́ yín. Ṣé ẹ̀gbọ́n mi ni? Àwọn gangan ni wọn gbọ́. Your network, we all can hear you. Mo kí gbogbo lé akó ètò, àkóṣe rúmọlẹ̀. We can hear you. Okay. Rárá o, àwọn ń gbọ́ yín. Mo ń gbọ́ yín clearly now. Ṣé ẹ̀gbọ́n mi ni? Àkànní ẹlẹ́bọ mo ti wá ń gbọ́ yín ní sìn. bàbá mi. Ẹ mo gbọ́ yín. Ìyá mi mo kí mo yín ti o. ń gbọ́ yín. So nǹkan tí mo try àti sọ ni pé àwọn onímọ̀ líle àwọn kan tẹ yẹ̀pẹ̀ àwọn kan ń da nǹkan àwọn kan dẹ̀ ń sọ pé wọ́n dẹ̀ ń pariwo pé ẹlẹ́bọ wọ́n á dẹ̀ sọ pé wọ́n á dẹ̀ sọ pé ẹ lọ gbé nǹkan sóríta mẹ́ta ẹ lọ ṣe báyìí ẹ lọ ra ewé kinní kan ẹ lọ ra ewé tọ̀hún ẹ lọ rorí eléyìí ẹ lọ rẹsẹ̀ eléyìí muslim dẹ̀ ni wọ́n àwọn náà dẹ̀ tún máa ń wàásù pé àwọn ẹlẹ́bọ kinní yẹn ò yé mi. Ó yà wá àwọn gangan ni ẹlẹ́bọ ẹ mọ̀ pé Islam fúnra ẹ̀ mo máa ń lọ sí bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan sí pé Islam fúnra ẹ̀ kí èèyàn kó lo live ẹ̀ bó bá ṣe fẹ́ Ewa ẹ Ó ṣe jẹ́ ká dáadáa fún pẹ̀lú yín ọmọ lésì. nìkejì. Ẹ jẹ́ ká kàn ní fún yín lésì. kó ṣe o. dáadáa kó jẹ nǹkan tó wù ú kó ìyàwó ẹ̀yọ́ ẹ̀ live ẹ̀ ṣe ń gbọ́ mi kó ṣàánú èèyàn. networking Our network is very slate yeah. ṣe ń gbọ́ mi ìyá wa ìwà mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi o àwa ń gbọ́ yín. kó ṣàánú èèyàn. My network is good. Are you hearing me? tó pé kó ṣàánú èèyàn kó lo live ẹ̀ normal life ìtọrẹ àánú like me now tí máa fẹ́ irú pé mo fẹ́ mówó lọ church I don't do it mo ń ṣe mo máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ but I stop it nǹkan tí mo máa ṣe ni pé mo lè ra báàgì ráìsì 5 mo lè ra 10 màá ní ká bá mi pín fáwọn arúgbó nǹkan tí mo máa ń ṣe nìyẹn ìtọrẹ àánú tèmi nìyẹn àwọn arúgbó màá ní kán àwọn tí ò lè ṣiṣẹ́ mọ́ tí wọn lágbára láti ṣiṣẹ́ màá ní kán bá mi pín fún wọn. àwọn kan tó ń jẹ́ ẹbọ nìyẹn nílẹ̀ Yorùbá. Mọ̀ pé kémi mówó mi lọ tí má dẹ̀ fẹ́ ṣe nǹkan tè mò ń lọ church tó yẹ yín mò ń lọ Church of England tó yẹ yín nínú church ní summer time rí pásítọ̀ wa tó máa wọ short knicker tó bá ti ṣe prayer tó ta ti ṣe tán 1 hour wa tán ó máa bọ́ síwájú tá ó máa ṣáná sí sìgá ó máa mú lójú gbogbo wa tá a lọ akànnì máa kí please bye bye see you bye ó máa mú sìgá ẹ̀ bọ̀ tó bá jẹ́ ọ̀dọ̀ wa ni pásítọ̀ yẹn ó lè jẹ́nu gbókan ló máa ti lọ mú tí ò ní jẹ́ kéèyàn kankan rí òun àwọn tó wà ń bí wọn kì í pretend a ṣe head of the year party ní church pastor ó mu ọtí gbogbo wa jókòó síbẹ̀ tá à ń gé stout ni ṣé mo àwọn àtọ́ra wa tó bá jẹ́ ọ̀dọ̀ wa ni wọ́n máa jù sínú abẹ́ aṣọ ni ẹ̀rí ìyàwó ní tó máa ro máṣọ tó máa ra ro mọ́ kinní kan tó máa dà sí ní gòkóòkì ẹjọ́ ta ló ń tàn. ìyá àbíkú ni. ẹ̀rí pásítọ̀ tó mú
wáyé tó nǹkan tó ń jẹ tó lè jẹ ní gbangba tó ń jẹ ní kọ̀rọ̀ ìyẹn gan ló burú jù. pásítọ̀ wa ní head of year party ṣe last ó gbé NSC síwájú báyìí ni tí gbogbo wa jókòó ẹni tó bá lè mú kó mú ìwọ tó bá lè mú ò lè mú náà nìyẹn. Abdulsidik máa bọ̀ lókè kó wá ṣe wáàsí fún wa at least a lè tara ẹgbà Islam máa bọ̀ ò lè lókè. mú náà nìyẹn but lọ́dọ̀ wa a máa ń tọ́ra wa gan-an ẹlòmíì á ti jí nídàájí àbí lóru wàá lọ lé babaláwo wàá sáré lọ ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá tún ṣe kínní wàá tún káṣọ funfun sọ́rùn wàá máa kọ̀ndẹ́mù ìwọ tó yẹ kó lọ bọ̀gún kó bọ ẹlẹ́dàá ẹ kó ṣe nǹkan kó ṣe nǹkan Ọ̀ṣun ní ẹni kó ṣe sacrifice fọ́ṣun kó lànà fún ẹ ẹyin Ògún ní ẹni lọ ṣe Ọbàtálá ni go and do it kọ́nà la fún ẹ kó mọ èèwọ̀ ẹ a ṣe rí Áfíríkà à ń tanra wa àgàgà Nàìjíríà wa yẹn mo ti lọ ṣọ́ọ̀ṣì pa ní Nàìjíríà yẹn tó yẹ pé mo rí àrísà àwọn irọ́ pọ̀ ṣé pásítọ̀ tó gbé olúgbòhùn sínú kì í ṣe dọ́ọ̀bì sí nǹkan tí mi ò bá rí I won't say it mo ní pásítọ̀ tó fi olúgbòhùn sápò nínú church. Yes, àwọn pásítọ̀ tó ń fẹ́ yẹlé borí tó dẹ̀ sọ pé gospel church of kìnnì kan is a lie à ń tanra wa gún gidi ẹ tó bá ẹ kò dẹ̀ sẹ́ nǹkan tó burú jù láyé my brothers nǹkan tó burú jù láyé ni pé kéèyàn kó máa tanra ẹ̀ kó máa parọ́ fúnra ẹ̀. kó máa tanra ẹ̀ because ìwọ tó rí fọ́tò dọ́dọ̀ dókítà tó nínú lórun ẹ̀ jọba wo làìsàn yẹn ṣe fẹ́ lọ. Àṣeyẹ ò lè lọ ibi tó bá dùn ẹ́ gogogo ni kó o sọ kọ́mọrú oògùn tó máa fún ẹ. mo ti dọ́dọ̀ pásítọ̀ rí pásítọ̀ ẹ̀ wá sí UK yìí ni mo ti dí ọ̀dọ̀ pásítọ̀ rí tí ò bá ṣe pé mo gbó lẹ́nu pé mo ṣáfáfá pásítọ̀ yẹn fi olúgbòhùn sẹ́nu tó bọ́ gbogbo aṣọ ẹ̀ sílẹ̀ báyìí mo ti sọ lórí line rí pásítọ̀ ni yes. ṣé ìránṣẹ́ Ọlọ́run nìyẹn ikọ̀ Elédùmarè nìyẹn o ìdíjú Ọlọ́run nìyẹn o irọ́ náà ń pa ikọ̀ Yahweh ikú wọn ló rán wọn níṣẹ́ ọ̀lẹ ló rán wọn níṣẹ́ ọ̀lẹ ni wọ́n. ẹ̀yin ẹ̀ pa tap kẹ́sí ẹ̀ live. irọ́ ló pọ̀ jù irọ́ à ń tanra wa. A máa dáwọ́ ilé ní ṣọ́ọ̀ṣì a máa dátọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹlòmíì ebi paṣẹ́gẹ̀sì lára á sì mọ owó yẹn débẹ̀. amúdébẹ̀ ẹ má bọ̀gún ẹ má jòbì ókè àwọn ṣọ́ọ̀ṣì kan tiẹ̀ wà ẹ má jòbì ẹ má jorógbó wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ ìkòkò wọn á ní kí ẹ lọ ra kòkò ẹ lọ ra kinní kan ẹ lọ gbé sóríta mẹ́ta kí ló dé tá à ń dara wa láàmú tá à ń tanra wa. tó bá dọ̀dọ̀ pásítọ̀ mi báyìí nǹkan á ní kó lọ ra kíní kan báyìí àwọn máa mú ẹ lọ sọ́dọ̀ bàbá àwọn wọ́n máa ṣe kíní kan èmi ò rán yàn lọ mi ò rán mi ní top party if I want to bọ Ògún I will go straight and bọ Ògún mi straight ẹ bá mi pa jásógún ẹ bá mi bọ Ògún ẹ bá mi ṣe báyìí ẹ bá mi ṣe báyìí if I want to bọ Ọbàtálá I will do my Ọbàtálá if I want to go to church kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú ayé tèmi lo ayé tiẹ̀ kí n lo tèmi ní. bẹ́ẹ̀ ni ìyá mi ẹ ṣe. àwọn èèyàn wá ti tọ́ra wọn jù ní Nàìjíríà. bẹ́ẹ̀ ni ẹ̀tàn yẹn wọ́n ti tàn wọ́n fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n báyìí àwọn èèyàn yẹn ò tẹ̀tún wá tàn wọ́n mọ́ àwọn fúnra wọn ló ń tan ara wọn. ọ̀lẹ ló pọ̀ jù àìsíṣẹ́ ní Nàìjíríà ló kọ́ sí gbogbo wàhálà. ebilende iṣẹ́ wà ìyá iṣẹ́ wà ẹ má máa tọ́ pé báyìí iṣẹ́ ò sí ní Nàìjíríà táwọn èèyàn kì í iṣẹ́ Nàìjíríà ni. ṣé mọ̀ pé tó bá yẹ pé bí fátírì wà ní Nàìjíríà. wọ́n ní iṣẹ́ iná fátírì wà gan mọ́mà iná fátírì wà táwọn èèyàn ti lè ṣiṣẹ́. ẹnujọ́ mẹ́ta tí kòkó gbéra sókè ní gbogbo wọn tún dà sóko. ṣe bẹ́ẹ̀ rí kòkó ń tà ń sọ nìyẹn fún over 100 years wọ́n ti brainwash àwọn èèyàn wa to believe pé tẹ́ ẹ bá ti parí NYSC tẹ́ ló ń ṣe ẹ gbọ́dọ̀ gbé táì sọ́rùn àti white collar ìgbà yẹn lẹ ṣe oríire tó o bá ti ṣiṣẹ́ ní ọ́fíìsì kó o dàbí òyìnbó tó mú ẹ̀sìn wá fún ẹ àbí kó o gbaṣẹ́ olúwa o ti ṣoríire ordinary eworo. ok mo fẹ́ sọ kankan. ordinary eworo ẹ máa gbọ́ mà ìyá mi ordinary eworo mo ní ọ̀rẹ́ tó yẹ pé eworo nìkan ló ń sìn rabbit tẹ rí yẹn
tí rabbit ẹyọ kan máa bí 9 7 ó ní more than 50 rabbit àwọn 50 rabbit yẹn nígbà tó bá bímọ èmi àbí 9 ẹyọ kan nínú rabbit yẹn tó bá dàgbà in just 3 months ó ń ta ẹyọ kan ní 20,000 15,000 mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ginger ni wọ́n ń gbìn ginger ni o wọ́n máa gbìn ginger tá à ń rà ní Tesco tá à ń rà ní láwọn Pakistan store wọn yẹn òun nìkan ni àwọn ọ̀rẹ́ mi wọn fẹ́ ṣe gbogbo yẹn ó dẹ̀ yẹ pé wọ́n máa sá wọ́n máa gbẹ wọ́n máa ṣìpù ẹ̀ abroad wọ́n láwọn ọ̀rẹ́ tó pé tá bá gbìn ginger yẹn tán wọ́n máa mú ginger yẹn wọ́n máa ṣìpù ẹ̀ ní tútù èmi inú Nàìjíríà náà ti ń ta ginger wọn wọ́n dẹ̀ make millions ní di ginger ṣùgbọ́n àwọn ẹ̀sìn yìí wọn ò tiẹ̀ preach iṣẹ́ rárá bí ó ṣe ọ̀lẹ nígbà tọ́mọ 27 years old bá ń ronú àlùjánà kò tẹ̀ ronú pé òun fẹ́ ṣiṣẹ́ òun fẹ́ develop environment òun ronú pé òun fẹ́ lọ máa ṣe wáàsí ní gbogbo ìkómọ òun fẹ́ máa ṣe wáàsí ní gbogbo ibi tí wọ́n bá ti kú òun fẹ́ lọ máa kírun sí ọba lára ìhun tí àwọn ń ronú ẹ̀ nìyẹn làákàyè wọn ò ní ronú lọ pé yẹ kán develop oko làákàyè wọn ò ní ronú lọ pé kán develop kankan even ọmọ akọ́ṣẹ́ṣẹ́ ní ti ìtàn á lóun gbaṣẹ́ olúwa ọmọkùnrin géńdé tó yẹ kó múṣẹ́ dání ó lóun kírun gbà márùn léde ẹjọ́ kí ni àǹfààní irun gbà márùn yẹn fẹ́ ṣe fún development family ẹ̀ gangan alájà àwájò kò sí lálóun fẹ́ ló dẹ̀ máa rí àwọn n tá à ń sọ nìyẹn so ẹ̀yin yẹn kò ń ṣe pé bí iṣẹ́ ò sí ní Nàìjíríà iṣẹ́ ń bẹ ṣùgbọ́n ẹ̀sìn yìí ti sọ àwọn èèyàn wa ó ti sọ wọ́n di ọ̀lẹ pátápátá ẹ̀sìn yẹn gangan ni problem. bẹ́ẹ̀ni dẹ́wọ̀n wá rí ilé ayé tó ń gbé as ibi tó yẹ kán develop mọ́ wọ́n wá rí ilé ayé tó ń gbé yẹn as ibi tí ò já mọ́ nǹkan kan pé ọ̀run kan wà fún wọn táwọn ti máa jẹ ìgbádùn. nítorí pé wọ́n san bíìlì. gbogbo nǹkan tá à ń sọ náà nìyẹn. wọ́n san bíìlì. ẹ máa rí pé this same set of people tá bá ní opportunity láti gba visa America Canada UK lásán UK wà lẹ́lẹ̀ ń bí tá bá gbà dé sí UK lásán mentality yẹn máa change kò sí mùsùlùmí Nàìjíríà tó dé UK tó ráyè kírun ọjọ́ ìgbà márùn-ún báwo ló fẹ́ ké nígbà tó wà ń ṣe square power. ṣé kò ní sọ bíìlì ni. kò ní lè ké mọ́ ọmọ kìrìsìtẹ́nì yẹn ò ní lè ìdámẹ́wàá bó ló fẹ́ san kò lè lọ church if àwọn Nigerians wa náà ẹ̀yin Nigerians wa ẹ̀yin Church of England àti Catholic àti gbogbo church tá ń lọ Nigerians wa ló ń pọ̀ jù níbẹ̀ o lè rí British person kan tó ló ń gbé church lórí pé òun present ní church at all time everybody work and they pay their bills so ìyá wa jẹ́ ká fún voice of kìnínní space ẹjọ́ kan tó wáyé bá wa sọ̀rọ̀ tó wáyé bá wa sọ ẹ ṣe. ẹ ká san gbogbo lé. ẹ ká sọ bàbá wa voice. inú mi dẹ̀ dùn pé mo follow Benny Lee pẹ̀lú MS Baba because èmi máa ń rí Benny Lee especially Benny Lee mo máa ń rí wọn bí èèyàn ancestor àwọn tó ti tẹ̀lé yìí rí dáadáa tí ń ṣe ìgbà yìí àkọ́kọ́ náà máa kọ́kọ́ tẹ̀lé yìí so èmi ò tiẹ̀ bí. ayé àwọn anabi Muhammadu mo senior anabi Muhammadu. so èmi ò ayé ta wà yìí èmi ò rí pé bóyá ká blame anybody fún ẹ̀sìn ká kọ́kọ́ dáríjì àwọn tó kọ́kọ́ tẹ̀ tán tán jẹ́. voice ṣẹ́gbọ́n nǹkan tí wọ́n sọ wọ́n sínú ànábì Muhammad ajípátá pupa sallallahu alaihi wasallam. ó yé mi òfò àtàdánù kó máa bá ẹ acknowledge ẹ ní. àwọn yẹn gan ṣe rí kí n tún wá sọ ànábì ọ Jésù ọ̀hún tún wá lẹ́bi ṣe ráwọn tán àwọn bàbá wa àwa máa kọ́kọ́ dáríjì àwọn bàbá wa tán gba ẹ̀tàn yẹn jẹ́ nǹkan tá a máa kọ́kọ́ fi ṣẹ́gun yẹn nìyẹn tá a bá ti dáríjì wọn bí tán wà a máa kọ́kọ́ ṣẹ́gun wọn ṣe rí ojú everybody ti là ó lè gba ilẹ̀ mọ́wọ́ ẹni tó nílẹ̀ ó kàn lè pẹ́ ni irọ́ ó máa pẹ́ òótọ́ máa bá ṣé wàá rí ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn ọ̀run ìwà ẹ tó bá ti ń gbé Ìbàdàn àdúgbò tó bá ń gbé ìwà ẹ sáwọn tó wà ń bẹ ní ọ̀run ẹ tó fẹ́ lọ bá ó lè wùwà sáwàtáwà lẹ́kìtì o bọ̀bá wa ṣe ń ráwọn bí Benny Lee tán táwọn rí wọn bẹni pọ́n láyàn lójú àwa sì ń rí wọn bí Jésù tàwa sì ń rí wọn bí ànábì tàwa àwọn tó ní boldness láti sọ òótọ́ ọ̀rọ̀ tán dé lè fáwa náà ní voice láti ká sọ̀rọ̀ cause ibi tí ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ yé mi
àwọn kọ́kọ́ sọ ìtàn pé ọlọ́run dá ilẹ̀ ìgbà tọ́lọ́run máa ṣe gbogbo ẹ̀ voice ló fi ṣe gbogbo ẹ̀ àwa ti gbà ṣe rí àdúrà ẹ̀ tó bá máa gbà nígbà míì tó bá ti rò dáadáa nígbà ìṣẹ̀ǹbáyé gan àwọn kan ò tún ṣe nǹkankan tó máa wá fi gbàgbọ́ nínú nǹkan tó ń ṣe ibi tọ́lọ́run dá ẹ sí tíṣẹ̀dá dá ẹ sí tó máa fi gbàgbọ́ dáadáa ní wípé kò sí onífá kan tó máa wá bá yín lé pé wá kọ́fà lọ́dọ̀ mi wọn kàn lè sọ fún ẹ pé ọmọ tó bí o nǹkan báyìí ló máa jẹnu ayé wọn fagídí fà ẹ pé kó wá sin Ògún bọ àwọn kan rí pé Ògún yìí máa ń lànà wọn ṣẹ́ Ògún fúnra wọn ó dẹ̀ pé fún wọn àwọn kan rí pé Ifá ń lànà wọn ṣẹ́fá fúnra wọn ó pé fúnra wọn àwọn kan ìran kan rí pé Ṣàngó make sense fún wọn wọn dẹ̀ ṣe fúnra wọn àwọn kan dẹ̀ wọn gbà yẹn they dey neutral they no do anything orí dẹ̀ lànà fún wọn so àdúrà ẹ tó máa kọ́kọ́ gbà ìwọ fúnra ẹ ẹnu ara ẹ ló máa fi wúre tó máa ṣe fúnra ẹ o tí ẹ nídìí nǹkan mi gbà mí bọ nígbà míì kan náà lè là fún ẹ dáadáa ìwọ torí bá dá ẹ tó bá gbọ́n tó bá mọlẹ̀ tó ń tẹ̀ ó yẹ kó níbì kan tó sì máa wo ọjọ́ iwájú tó máa wo nǹkan kan these days like this àwọn tó ṣìnà dáadáa làwọn tíran wọn ti gba irọ́ yẹn dáadáa ìwọ tó bá gbọ́n dáadáa anywhere tó bá lọ fún consultation ó máa mọ̀ tó bá ń parọ́ fún ẹ àfáà ni o babaláwo ni pásítọ̀ ni o máa mọ̀ so àwọn tíran wọn ti ṣìnà díẹ̀ mí bú wọn o bọ àwọn tíran wọn ti ṣìnà díẹ̀ náà sì máa lọ these days níbì kan tó máa parọ́ fún wọn bọ àwọn kan sìn tó bá lọ ọ̀hún ní padà wà á kan sọmọ wọn mọ̀ pé onírọ́ ni ẹ ò rí nǹkan kan ojú ẹ ò là ibi ń pa ẹ́ so ká tó lè ṣe ogun religion a máa kọ́kọ́ dáríjì àwọn tó ti kọjá lọ tán gbà tán mọ̀ pé rọ nìkan sójú wọn ti là ń bi tán wà àwọn gan ti mọ̀ wọn kò lè padà wá lè sọ̀rọ̀ pé àwa la wà ń gbà yẹn àwọn kan dẹ̀ ti wà ń gbà báyìí náà tó ti ń sòtọ́ o wà àwọn yẹn ò kò lè padà wá pé èmi ní lágbájá sí mo wà ń gbà yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láyé gbà yẹn irọ́ mà ni o wà àwọn kan náà sì wà báyìí ni wọn tó ti padà wá tó ti ń bá àwọn èèyàn sọ pé nǹkan báyìí lè máa ṣe o nǹkan báyìí ni o nǹkan báyìí ni o wà wá ti mọ̀ wípé sórí ilẹ̀ wa ó máa pẹ́ ni o ò lè gbà mi ì tiẹ̀ ní sọ fẹ́ anybody pé má ṣe ẹ̀sìn kankan kó sì mọ̀ pójú ẹ máa là àwa máa sọ fún wọn pé ká sá fún ẹ̀sìn Islam tìfètìfè torí ẹ̀sìn burúkú ni ẹ̀sìn tó máa ń ṣẹ́rí Benile àwọn tẹ̀mí inú mi máa ń dùn pé gbogbo àwọn tájọ wà mi kò lè sọ pé bẹ́ẹ̀ ojú wa là ní bọ̀ gbogbo àwọn tájọ wà àti mùtọ́ nǹkan tí máa sọ nìyẹn so tá a bá sì ń bá ẹ sọ 1 2 3 tó o bá ti gbà ní fagídí fà ẹ máa wò ẹran náà ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìhìn rere Islam yẹn a máa fi hàn àwọn èèyàn gbogbo èèyàn ló máa rí pé nǹkan burúkú ní Islam wá sí ilẹ̀ wa. mi mọ̀ báyà àwọn èèyàn sì gbẹ̀yìn débẹ̀ dáadáa o because normal ní south west wa mo sì lọ many places ní Nàìjíríà yìí náà mo sì kọjá lọ but mi ti traveller but ṣe rí lẹ́kìtì àti Ondo state ọmọ tó bá ń tàn jẹ ojú ẹ̀ fọ́. kò síbi tó ti lè tàn yàn jẹ pẹ̀lú Islam lóòótọ́ àti. tó máa ń tàn jẹ ojú. ẹ mọ̀ kó máa ń wá láti Ìlọrin wọ́n mobilize wá láti àwọn Borno. àwọn ọmọ pa gbà àwọn ọmọ pa gbà. àwọn amúlé síbí kò sí ọmọ onílẹ̀ kan tẹ́lẹ̀ tó gba ìgbàkúgbà Ondo state ti wa ní kálẹ̀ tiwa lọ́hùn yẹn gangan ẹ lè rí ojúlówó ọmọ kọ̀ọ̀kan tó gba ẹ̀sìn. that's it kò sí lọ́dọ̀ wa gan inú mi tẹ̀ máa ń dùn kó ní ojú ọmọ Ondo state ibi tí mo ti wá l'Ondo state. Bàbá Adégbòye à ń gbọ́ yín. ọmọ orílẹ̀ wa lẹ́wọ̀ bàbá. ẹ ti sọ ọmọ orílẹ̀ náà lèmi náà àtọmọ àjàgbà wà fáìn àwọn náà mi náà máa ń sọ fún àwọn èèyàn pé àwọ ọtẹ ń ṣe kíní àwọn sáìdì òkè yẹn náà láti lè gba kíní náà ti fún ọ láàyè àwọ ọ̀dọ̀ wa ṣe kíní bá àwọ ọtẹ kíní gba àwọ ń gba kíní bẹ́ẹ̀ ó tẹ̀lé rí mùsùlùmí ẹyọkan ni o kí orí odidi ẹyọkan kò rí ní ìkálẹ̀ no ẹ lè rí ẹyọkan ni o ká tẹ̀ ní ẹyọkan ni o áàfù gan sef mo wà á lè sọ bí obìnrin tó bá lọ fẹ́ mùsùlùmí pé obìnrin lọ fẹ́ muslim yẹn nìkan mọ̀ wá lè sọ. kàkà gba Islam a máa gba lápò ká a máa gba fá a máa gba lápò ká a bá ti gba lápò ó pè wá ká a gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra a ká gba Islam lọ. òun dò gbogbo àwọn tó ń ṣe Christian lọ́dọ̀ wa gọ́sẹ̀f wọ́n ṣe ń ṣe lọ́n ṣe ti ìbílẹ̀ gọ́sẹ̀f kó bó ṣe ṣe kí wọ́n ṣe méjì àwọn ọ̀ṣẹ́ pé kọ́gbẹ̀sìn lórí bí kúrú kíní yẹn.
ó ṣe kíní wọ́n ń ṣe christian là ń ṣe kíní bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn mo kàn ní kí n sọ àmọ́ kíní. tó wọ yẹn yan wá bó ṣe rí nìyẹn o ìdí tí àlàáfíà fi jọba ní àwọn ìkálẹ̀ ìlàjẹ àpọ́yì òun ni pé a ò gba Islam láàyè even lẹ́kìtì Christianity pọ̀ wọ́n fi Christian brainwash ṣùgbọ́n wọn ò gba Islam láàyè láàárín àwọn ọmọ onílùú èyí tálàáfíà fi jọba láwọn bẹ̀yẹn nìyẹn ṣùgbọ́n ẹni gbogbo Ọ̀yọ́ tí ìtàn ti ń dàrú gbogbo ẹni dojúrú Islam ti wọ ọbẹ̀ ibi tí Islam bá ti wọ àjogún burúkú ti wọ ọbẹ̀ nìyẹn bàbá wa Àmọ̀rú fẹ́ káàbọ̀ sórí ètò ẹni on mute kẹ́ bá wa sọ̀rọ̀ sà. bàbá Àmọ̀rú ẹni on mute. bàbá dáhùn abọ́yẹbọ ṣíṣe ọgbọ́n àtọ́sà.